MCA eléyìí ìwé àbí ìlówó ìwé gbàgbà ìgbésẹ̀ ti náà ìlàmàṣẹ inú tí ó hùn ló máa rọ́gbọ́n. ọ̀gá wa Alábí Pasuma ní ọkọrin ọkùnrin lélẹ́yìn 60K tóbìnrin lélẹ́yìn 55,000 tọ̀sítọ̀sí lọ́yọ̀ lébi kóró wọlé olùpàlà má gbélé olùpàyè má gbélé bàṣẹ bá ṣe ní ìyẹn bàbá wa tó lé. ẹ jọ̀wọ́ o táwa ló ní nǹkan àwa gbọ́ngàn ló ní nǹkan MC yòrò ló ní nǹkan kòyókòyò ló ní nǹkan ọ̀gá mi Alábí Pasuma ní ọkọrin dálódélé sílẹ̀ Rare Entertainment Services and Logistics àwọn náà ṣe gbogbo ìyá mẹ́lá ọ̀dọ̀bẹ eléyìí tó bẹ lọ́wọ́ mi olùmọ̀ ìtì ní kí n máa gbé lọ́rọ̀ tí màmá Tọ́lá ní lélẹ́yìí o títòmí lélẹ́yìí ìyá mẹ́lá bàbá Babátúndé ẹ wojú bọ̀bọ̀ ẹ bóyá rẹ̀ ṣojú ẹ rẹ̀ ẹ bá wojú ẹ èmi ò lè wojú ẹ ẹni kan nìkan wojú ẹ ṣọ́rẹ́dì àbó white ó lè dìbò ó fi ń lera rí. Bàbá 29 June ló bá sí. Ẹ̀tọ́ àwọn èèyàn àbẹ́lẹ̀ ọ̀nà ti kà lọ́rẹ́ wo. Ìyẹn lọ́rẹ́ kò ní Ìkẹjà lọ́pẹ́. Eré ọ̀sán ni náà ti kà kò ṣeré alẹ́. Pẹ̀lọ́jọ́ mi, album launch. Bàbá ti gbé 50, ẹni kọ́kọ́ ṣe é fún mi bàbá Babátúndé. Àwọn akọ́ máa pé 50 èyí àbẹ̀ lọ ọ̀sẹ̀ lọ́dún tó ń bọ̀. 49 láṣíwájú, adẹ̀ṣùwúwo mi ìrìn bàbá Babátúndé. Alábí, ọ̀gá rẹ̀ ṣe bàtí, afẹ́mọ̀ tó fẹ́ mú wa. Ajọ́pàdé ọ̀rọ̀ àká o, gbogbo ilẹ̀ máa mú nǹkan wá. Ó jẹ́ kí gbogbo yín dáwọ́ màálù. Orí tí ó pé ẹ ti máa pé. Ṣọ́mọ̀ pé bàbá àkọ́bí yẹn ó yí gan. Ẹ gbowó lọ́wọ́ òyà mẹ́lọ ẹ bá fi lọ́rùn sílẹ̀ bàbá. Bàbá Alábúlé ẹ ṣàtì ní bó ṣe ń lọ. Ẹ bá sọ fún wọn lórí rédíò wípé ó. Àyà 29 June làbísí. Tọ́pẹ́ ìtọ́ tẹ́ ní double celebration làbísí o. Kúrò ní ìgbà tó ti fún mi láṣọ ọwọ́ òrómi wọ́n ní kí n gbélé ìfún yàtọ̀ lánàá náà wọ́n ní kémi káwọ́ eléyìí ọwọ́ ò lè romi ẹ̀rì tọ́pẹ́ náà ti ká bá àgbọ̀gbọ́n MCA at 50 album launch fújì ẹ̀rọ tó bá lọ sọ̀sọ̀ kú sọ lọ́jọ́ ẹ sáwọn olórin wèrè bá ṣẹlẹ̀ ìyá mẹ́lọ tọ́pẹ́ bàbá Babátúndé ṣùgbọ́n ẹ̀jẹ̀ kò di jọ́ ẹ̀ náà àgbọ̀gbọ́n.